أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى، وإذا رضيت أتى كانت ملهما في علمك وزنته وعددا، وأتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامد كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظ إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا، وارزقنا العمل بما بجاه ذاتك المقدسة اللهم آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. ọba tí ó tún dá wa sí, òun náà ló dá wa sí. àlàfògbà tá a fi sùn yẹn àti sí ẹ̀mí àwọn míì náà lọ bẹ́ẹ̀ tọ́lọ́hun ò dá padà. alhamdulillahi rabbil alamin الرحمن الرحيم الرحمن الرحيم. a sọ wípé Ọlọ́run dá ẹ̀mí wa padà, kí la fẹ́ fún Ọlọ́run. alhamdulillahi rabbil alamin الرحمن الرحيم. lọ́nà fún àná sí èní
ọlọ́run ló mọ iye ẹ̀mí tó kọjá kódà lára tiwa náà. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim arrahmanir rahim maliki yawmiddin arrahmanir rahim maliki yawmiddin maliki yawmiddin. nígbà tá a dúpẹ́ fọlọ́n tẹ́ ayin anabi Muhammad sallallahu alayhi wa sallam. anabi ọ̀rẹ́ ọlọ́run wa qarrabahu wa sammahu habiba. وقربه وسماه حبيبا وأعتق من شفاعته رقابا sammahu habiba. وقربه وسماه حبيبا fúnra rẹ̀ ọlọ́run tó dá wa náà ló sún ànábì mọ́ra rẹ̀. وقربه وسماه حبيبا ọlọ́run ni mo fún ọ lórúkọ máa jẹ́ ọ̀rẹ́ èmi ọlọ́run. وأعتق من شفاعتي رقابا lárúbáwá. وأعتق من شفاعته رقابا min shafa'atihi níbi ìpè tí ànábì ó ṣe shafa'atul kubra tí ànábì ó ṣe ń jáde kìyàmà ọlọ́run máa bọ́kùn náà kúrò lọ́rùn àwọn èèyàn. وأعتق من شفاعتي رقابا وأعتق من شفاعته رقابا. àlékún kẹwàá ọlọ́run àlékún gẹ̀rẹ́ báwa ṣe fún ànábì Muhammad. وقربه وسماه حبيبا ìwọ náà lọ mọ iye ìkẹtọ ní ìwọ lọ mọ iye àánú rẹ tí ò ní kù kan bá kó fún ànábì Muhammad. وأعتق من شفاعتي رقابا وأعتق من شفاعته رقابا. àwọn àfáà wa tí wọ́n kó wa lé wọn lọ́wọ́ bàbá wa aláàjì àgbà rahimahullah ta'ala. lọ́kọ̀ọ́lọ́ba kára sí kájìgẹ́ bàbá. وقربه وسماه حبيبا àtàwọn ọmọ wọn tí wọ́n ti lọ. وأعتق من àwọn ìyàwó wọn. شفاعتي رقابا àwọn òbí wọn. وأعتق من bá a kẹ́ wọn. شفاعته رقابا. bàbá wa khalifa tòní tẹ múlẹ̀ lọ́mọdé ó dàrú mọ́ wọn lọ́wọ́. وقربه وسماه حبيبا bàbá wa àgbọ̀nùwà sí àgbáyé bá a kẹ́ ogun ẹ papọ̀. وأعتق من bá a kẹ́ o bàbá. شفاعتي رقابا àwọn tí mo gbà àyè fún. وأعتق من bá a kẹ́ ogun wọn. شفاعته رقابا. àwọn òbí tó kó a fún wọn ọlọ́mọdé àti ẹrú. وقربه tí ò sí láyé máa bá a kẹ́ wọn. وسماه حبيبا bàbá wa kábíyèsí ọlọ́fà. bàbá tó ní tafsiri bó o lọ wí. وأعتق من شفاعتي رقابا mọ́dàlú ọ̀fàrú. وأعتق من ìlú lọ́run mọ́jọ́ ó bàjẹ́. شفاعته رقابا. àwọn afọ́nlánlá fún Adam àwọn bàbá wa ní àgbàjì bàbá wa wẹ́rìkìlọ̀ bàbá wa sọláàtì àwọn afọ́nlánlá bàbá ọmọ yíyà ọlọ́ba kẹ́ ogbó wọn. وقربه وسماه حبيبا bá kẹ́ ogbó wọn. وأعتق من شفاعتي رقابا
وأعتق من شفاعته رقابا. gbogbo wa fa tí iṣẹ́ bá ṣẹlẹ̀ tí n tó gbòde yìí tí ò gbà tọ́lọ́hún kúrò lọ́wọ́ wa ọlọ́mọdé ó rẹ̀ wá. وقربه وسماه حبيبا. àwọn olùgbọ́wọ́ wa ọlọ́ba kún wọn. وأعتق من شفاعته رقابا. àwọn alárànṣe وأعتق من àwọn sọ́ọ̀rù bíi شفاعته رقابا. nínú ìgbélé yìí àwọn tí wọ́n ń jáde pẹ̀lú àásìkí pé kébí mẹ́pa àwọn ẹrú ọlọ́run ọlọ́mọdé ọ̀nà mọ̀ọ́sì وقربه ọlọ́run bá kún wọn lọ́wọ́. وسماه حبيبا. وأعتق من شفاعته رقابا. وأعتق من شفاعته رقابا. níbi tá a kéwúdé lánàá tá a bá Al-Qur'ani bọ̀ lánàá. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما الله أكبر. ليواطئون عدة ما حرم الله فيحلوا ما حرم الله فيحلوا ما حرم الله. زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين. والله لا يهدي القوم الكافرين. oṣù méjìlá ló wà nínú ọdún kan. إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما. àwọn lárúbáwá tí bá fẹ́ ṣe àbòsí nígbà yẹn wọ́n wàá ka oṣù sí mẹ́tàlá àbí mẹ́rìnlá. إنما النسيء زيادة في الكفر. anasiu kaka oṣù lé déédéé ntọ́lọ́wọ́n ọba kà kó wá lé ká lọ lára di mẹ́tàlá àbí mẹ́rìnlá kí ló jẹ́ ziyadatu fil kufur. إنما النسيء زيادة في الكفر. àlékún ní ń jẹ́ nínú ṣe kèfèrí sọ́lọ̀ torí pé oṣù sọ́lọ̀ ni wọn ò gbọ́dọ̀ jà oṣù mẹ́rin zulqaada zulhijja muharram àti rajab mẹ́ta tẹ̀léra wọn ẹyọ̀kan dá dúró wọ́n wá lọ wá oṣù míì kún wọ́n tún sọ lóko ìwọ́n tún máa jóṣù báyìí wọ́n wá ló dá oṣù tiwa lójú ọdún mẹ́tàlá ni oṣù tiwa mẹ́rìnlá ni kí wọ́n lè bá aráàyè sún oṣù tí ẹni kan máa jà ń sún síwájú díẹ̀ èsún síwájú tí ẹ ń sún ziyadatu fil kufri. إنما النسيء زيادة في الكفر. ìsàlékún ló jẹ́ nínú jẹ́ kèfèrí sọ́lọ́ torí wọ́n ti pa ààlà Ọlọ́run dà wọ́n pa ààlà rẹ̀ dà. يضل به الذين كفروا bíi
pẹ̀lú pé wọ́n yí oṣù ọlọ́run padà yẹn yudallu alladhina kafaru. يضل به الذين كفروا. ó wá sọ àwọn kèfèrí tún di ẹni àánú sí. حياكم الله. tẹ́lẹ̀ kèfèrí ni wọ́n wá dẹni àánú sí, wọ́n fi kún ẹni àánú àtijẹ́ kèfèrí wọn. يحلونه عاما ويحرمونه عاما. An-nasi'u yìí yuhillunahu ama. ọdún mi ń bẹ tí wọ́n kẹlẹ̀ sọ́dẹ̀ tọ́ pé torí aburú tá a fẹ́ ṣe ẹjẹ́ aka oṣù kókó mẹ́tàlá àbí mẹ́rìnlá wa yuharrimunahu ama. àmọ́ ọdún tí mo bá ti ní jà wọ́n ó ka 12 tí o kò pérépéré. ليواطئوا عدة ما حرم الله. kó lè bá a ṣe déédéé oṣù tọ́lọ́wọ́n ọba ti ṣe ní àbọ̀wọ̀ tẹ́lẹ̀ wọ́n sunsun wọ́n wá gbé oṣù míì wá pé ó dáa náà gbàtọ́lọ̀ ní amọ̀ṣẹ́ báyìí àfọ̀ṣù kẹ́kún ká wá sùn kó lè bá a ṣe déédéé òǹkà tọ́lọ́run ní kàtẹ́lẹ̀ náà. فيحلوا ما حرم الله. فيحلوا ما حرم الله. wọ́n wá sọ dẹ̀tọ́ ma harama Allah ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ wọ́n wá sọ di ẹ̀tọ́ èèwọ̀ sí ni ṣùgbọ́n wọ́n ò dọ́gbọ́n sí ni wọ́n sun oṣù fún oṣù kí wọ́n lè bá aráyè dá ààlà ọlọ́run kọjá láti sọ dẹ̀tọ́ tọ́lọ̀ ń ṣe léèwọ̀. زين لهم سوء أعمالهم. Su'u a'malihim àwọn ṣe aburú wọn tí wọ́n ń ṣe zuyyina lahum su'u a'malihim. زين لهم سوء أعمالهم. iṣẹ́ abú tó wà lọ́wọ́ wọn su'u a'malihim zuyyina lahum iṣẹ́ aburú tí a gbé lọ́wọ́ wọn wàá ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn aburú ni yóò dùn mọ́ wọn la wọn ò ní lè fi ilẹ̀ mọ́. والله. báyìí náà nísìnyí aburú tí kálukú ń ṣe wọn ti ṣe lọ́ṣọ̀ọ́ fún ni tẹ bá ràn tí wọ́n mu ọtí iṣẹ́ aburú tí ẹ kọ́ wọ́n máa kí ọtí bí ọlọ́run ni. زين لهم سوء أعمالهم. a sì ní ọ̀ṣọ́ fún wọn iṣẹ́ ẹbú yẹn torí àfẹ́ kí wọ́n rí yọnu àwọn ọlọ́run. والله لا يهدي القوم الكافرين. tẹ̀wọ́sílẹ̀ tó fẹ́ràn obìnrin ẹ̀ bá máa ròyìn àlìjẹ́nà kò ní tí ì dáhùn torí ẹ̀ tí ì kan iṣẹ́ ibi tó wà lọ́wọ́ rẹ̀ tẹ̀wọ́ tí wàá bá a débi ọ̀rọ̀ obìnrin wà hìn ń sẹ́ ń gbádùn yín látàárọ̀ ni ọlá pé kí ni iṣẹ́ ibi tó wà lọ́wọ́ rẹ̀ ẹ̀ ti ṣe lọ́sọ̀ fún. والله لا يهدي القوم الكافرين. والله لا يهدي القوم الكافرين. ọlọ́láwọ̀ ọjọ́ kèfèrí òun ọlọ́run ò ní fọ̀nà mọ̀ wọ́n ìjọ kèfèrí ò ní mọ̀nà torí kí ni summun bukumun umuyun fa òun la yarji'un etí wọ́n ti di ojú wọ́n ti fọ́ wọn ò ní lè padà ń bí aburú tí wọ́n ń ṣe wọn ò wá ní mọ̀nà torí wọn ò ṣetán àti mọ̀nà Yorùbá alájà tí yóò bá sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ọlá pé wọn ò fẹ́ mọ̀nà tẹ́lẹ̀ iṣẹ́ ẹ̀bùn àwa ṣe lọ́sọ̀ fún wọn kí wọ́n lè wọ ọ̀nà tí wọ́n wọ̀. يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله ثاقلتم إلى الأرض. ntobi èyí نعم. ntobi aya yìí ogun Tabuk tí Ànábì jà sallallahu alayhi wa sallam. gbàtà Ànábì ó ti lọ àwọn ogun léra wọn àmọ́ èyí gangan Ànábì ló lídìí ẹ̀ ló bá pe àwọn èèyàn náà bá ń rojú
wọ́n ń rojú wọn tètè dá ànábì lóhùn sọ pé tí o bá ti lówó nú ayé ìdáhùn ẹ̀yẹ jíyàn lóru pé èèyàn kú ní àwa wẹ̀ ìyàwó mi wà ní oyún wọn ní dáhùn ẹ wá jíyàn ní 2:30 lóru pé ọmọ náà kú padà láàárọ̀ o ó ní àwa bí àdúrà nísìn ẹni bá sì wá 50,000 يا أيها الذين آمنوا àṣẹ wọ́n ṣe bẹ́ẹ̀ fún ọ̀sẹ̀ ńlá Muhammad sallallahu alaihi wasallam. bó o lọ wí. يا أيها الذين آمنوا Ọlọ́run mo pè yín tí ẹlẹ́gbà mi gbọ́. ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله Ma lakum kí ló ṣe yín kí ló dé idha qila lakum infiru idha qila lakum ukhriju fi sabilillah. níjọ́ tí wọ́n ń sọ fún yín nígbà tí wọ́n idha qila lakum nígbà tí wọ́n ń sọ fún yín khuruju infiru idha qila lakum infiru hamzatul wasl idha qila lakum. ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله ìdá qila lakum níjọ́ tí wọ́n ń sọ fún yín nígbà tí wọ́n ń sọ fún yín ìdá qila tí wọ́n ń sọ fún yín pé kí ni ẹ jáde láti lọ jagun sójú ọ̀nà tọlọ́hun ẹ jáde tá nẹ́bí ránṣẹ́ sí yín. ثاقلتم إلى الأرض ara yín wá yí mọ́lẹ̀ lẹ̀ bírèkì wá mú yín mọ́lẹ̀ wá dáhùn ẹ gbọ́ ẹ ṣe kí ni ẹ gbọ́ kí nǹkan yí sàkí ẹ̀ tó yí ثاقلتم ẹ wá yí ilẹ̀ ẹ wá yí mọ́lẹ̀ ẹ wá dáhùn ẹ̀rìn dí mọ́lẹ̀ ẹ̀ dá nábì lóhùn. أرضيتم بالحياة الدنيا من الآخرة أرضيتم بالحياة الدنيا من الآخرة àbí rọ̀dítùm abẹ́ wa yọnu parí bil hayati dunya minal akhirah sáyé lè wá yọnu sí tó báyìí ní ju alikiyama lọ Ànábì ń pè yín ká tẹ̀lé nǹkan lọ jagun ẹlẹ́ẹ̀ lọ sí ayé náà ló jọba lẹ́mìí yín tó báyìí. أرضيتم بالحياة الدنيا من الآخرة أرضيتم بالحياة الدنيا من الآخرة ẹ wá pè yín miltum ilal iqamati bi ardikum wa diyarikum ọkàn yín wá lò lọ síbi pé a lè fìlú lẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ibi tẹ́mi yín wà nù ló fi ní thaqaltum ilal ard ila ardikum wa diyarikum ẹ fẹ́ filé yín lẹ̀ ẹ fẹ́ fìlú yín lẹ̀ araditum. أرضيتم بالحياة الدنيا من الآخرة ṣé ẹ wá yọnu parí ayé lẹ yọnu sí tó báyìí ayé lẹ wá yọnu sí tó báyìí mina lẹ abẹ́ fẹ́ yọnu sí ayé jàlè kìyàmá yín lọ ni. فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل fama kini. فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل fama mata'ul hayati dunya ayakumullah. fil akhirah nínú kẹtẹ́rì lọ́dọ̀ Ọlọ́run nínú àánú tó wà lálẹ́ kìyàmá fama mata'ul hayati dunya ìgbádùn ayé ò jẹ́ ń pa illa qalil díẹ̀ nínú tàbí kìyàmá tẹ́ gbà. hiya dáàrú. يا الدار
دار الأذى والقضاء Sheikh Abdul Majid. ودار الفناء ودار الغيار ayé هي الدار tẹ́ ẹ fẹ́ torí ẹ̀ dá nábì lóhùn. دار الأذى والقضاء ilé ayé musiba. ayé wàhálà. ayé tẹ̀yìn olówó tán àárẹ̀ tí òfin ní náà wà dé. Allah. Ya dar. هي الدار دار الأذى والقضاء tẹ̀yìn ó ti máa lo ìyàbọ̀ ọdún tó bá rówó ní òkú. Allah. yóò kọ́ lé ṣùgbọ́n yóò kọ́ fún àti yóò lónìí. ودار الفناء ودار الغيار ẹ̀rọ rẹ̀ wá tó kú jọ ní ewu èyí tó parí ilé àti òní sunú ẹ̀. هي الدار دار الأذى والقضاء torí ayé ẹ̀fẹ́ ṣe tọ́lọ́ mọ́ ìyá dàrú. هي الدار دار الأذى والقضاء ayé tẹ̀yìn ò ní kú yóò sì máa wú ọlá rẹ lọ́wọ́. ودار الفناء ودار الغيار tẹ̀yìn ó fẹ́yàwó tó fáìn kò sì ní bí ọmọ tí ó fi kú ẹlòmíràn wá sùn lọ́pọ̀ yóò máa bá ná owó rẹ tí obìnrin náà bá jẹ lógún. ودار الفناء ودار الغيار ayé tẹ̀yìn ó tọ ọmọ tí ò ní dúró jẹun rẹ. Allahu akbar. هي الدار دار الأذى والقضاء nígbà tí wọ́n ń gbàrú lọ́wọ́ kò ní kú ìgbà tó ọmọ bá wá yàn tó ní dáàdì mi mo fẹ́ ra mọ́tò fún yín ọlọ́run máa bọ̀. Allah. هي الدار دار الأذى والقضاء ẹ̀yin ọmọ mi ودار الفناء ودار الغيار ilé ayé ẹ̀gbin àwọn tó ti bùn jẹ rí wọn tó wá lówó ju ọ lọ wọn máa ní bọ̀dá ẹ̀yin náà jẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ fi sínú. yẹ dàrú. هي الدار دار الأذى والقضاء ọmọ tó ti mú rétítì rí onímọ̀ àsanwó rẹ́ǹtì rẹ tó bá yá bọ̀dá ẹ mú arétítì rí elódélẹ̀ jẹ́ ń gbèsè 150 ẹgbàá 200 ní ẹ fi yókù ra nǹkan sàárì. ودار الفناء ayé tí òmùgọ̀ sì máa lówó enílẹ̀ akẹ́ sì máa tòsí. ودار الفناء ẹ mọ̀ mi. ودار الغيار lárúbáwá ni wọn náà torọ dúdú bíi lárúbáwá bó lọ rú. هي الدار دار الأذى والقضاء mo ní sọ tí ó pa ilé rìn díẹ̀ mo rí pé èmi yìí ti fẹ́ bọ́tẹ̀ lọ́rọ̀ ẹ̀. ودار الفناء ودار الغيار ilé ayé títán títán àwọn tó ní òbítíbitì owó tírílíọ̀nù wọ́n sì kú fíàm owó tí wọ́n nílé tírèsì ní ẹnìfà wọ́n ní débi pé ẹ̀ lè mọ iye owó wọn mọ́ wọ́n ra property débi orí burúkú síbẹ̀ náà wọ́n á kú fíàm Allah. wọ́n wá ní mú un pàdánù wọ́n lọ báyìí ẹ̀rọ mi. وفي بسطها عند الممات إشارة دار الفناء ودار الفناء ودار الغيار ودار الغيار ودار الفناء ودار الغيار ayé tí ò ní sẹ́sì kan tí máa yí padà ayé ò perfect kò wá stable kò dúró lójú kan dáhùn lọ́gẹ̀yà èyàn lè máa rẹ́rìn láàárọ̀ kó máa sunkún kó tó di alẹ́ èyàn lè bùn yẹn jẹ lọ́dún nìkan lọ́dún tí mo kó máa tọrọ bára hiya daru. هي الدار دار الأذى والقضاء ayé tí ò stable tó yẹ lè lálàáfíà lónìí tó bá dọ̀rọ̀ ó sì máa tì ní kẹ̀kẹ́ ó ti ní stroke náà nù. ودار الفناء ودار الغيار yóò wá ti ní káàdì káàkiri gbogbo hospital wàhálà tó dé ntí máa ṣe ní ẹ̀yọ káàdì wọn. فلو نلتها بآلافيرها ẹ dẹ́kun ọlá pé ọlọ́run ti fẹnu ka ayé
lóye máa wí yìí o. ولو نلتها بآظافرها tọ́wọ̀ rẹ bá tiẹ̀ wá ti ayé náà Haruna Rashid radiyallahu ta'ala anhu. yàrá tó wà nínú ilé Haruna Rashid ó lé ní 3000. فلو نلتها ká téèyàn kàn kó tó débi tí ń gbé ó lé lọ́gọ́rùn. بآظافرها àmọ́ kàn àdéhùn nígbà tí ó fi kú ó paralyze. ọ̀rọ̀ lápá ọ̀rọ̀ lẹ́sẹ̀ wọ́n wá ń gbé ká yóò ní ma agna anni maliya halaka anni sultaniya bí mo ṣe lówó tó yìí àsìkò ra àlàáfíà èmi ọdún mẹ́wàá ó wà nù létí ń jí ọba kò sì lè jáde síta mọ́. فلو نلتها بآظافرها ẹ̀yin tẹ́ ń lo ayé lọ ẹ jẹ́ sinmi gàlégàlé ẹ tí ì rí opposite side ayé ẹ tí ì rí ẹ ń lo ayé tó rọrùn ẹ lọ bí ẹgbẹ́ yẹn tó lọ ń tì mọ́lé kí ló fà á rẹ̀ fún wọn wọn lówó wọn ní láárí wọn jẹ tó wọ̀n wọn mú tó wọ̀n síbẹ̀ ọlọ́run rán mọ́lẹ̀ ẹ̀lẹ̀. لمت ولا مقتقر منها الوطر أيا من يؤمل طول الخلود وطول الخلود عليه ضرر إذا ما كبرت وبان الشباب فلا خير في العيش بعد الكبر. Ọlọ́run wa ń sọ fún ẹ adùn ayé ò tó ń pa adùn ayé lópin adùn àlìkìyámà ni ò lópin bọ́lọ̀ ń bá kọ̀ tí ò pa wá gbà tí yóò bá 200 kò ní wúlò mọ́ láyé gbogbo tó dáa ni ò gbọ́dọ̀ jẹ mọ́ ẹ má jẹ red meat mọ́ o ẹ má jẹ ṣúgà mọ́ o ẹ má jiyọ̀ náà mọ́ ẹ díje kúrú jaka àkàrà máìmáì díẹ̀díẹ̀ kò sì gbọ́dọ̀ pọ̀ ẹ̀kọ́ akasu ìdajì akasu ẹ̀fọ́ kó bayé rẹ jẹ́ irú ni ẹ fi kún ẹ má sùn orí fóòmù mọ́ o torí egun yín ó sẹ́ ẹ̀sùn mi tó wà tó dáa àwọn ta fóòmù kan ní ìsìn èyí ń le ju àpáta lọ àṣetá padà sùn kan àṣẹ ilẹ̀ àdàpé lẹ́lẹ̀ nífa àwọn náà ní bàbá sùn bẹ́ẹ̀ kò lè jìn lọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. àyà máa. àṣẹ tó dáa jù ní kéèyàn máa sùn lẹ́lẹ̀. يؤمل طول الخلود wọ́n tún náà má gba èsì mọ́ nísìn kó lóye má dẹ̀ràn ọlọ́yẹ. وطول الخلود àṣekà làágùn làáfíà làáfíà. عليه ضرر. àṣẹ tó bá yá ọwọ́ àtẹ̀sọ́ padà máa gbọ̀n èsì ti pọ̀ jù ọwọ́ àṣẹ tuẹ̀tuẹ̀. إذا ما كبرت وبان الشباب. ayé ti gbádùn jù ọlọ́wọ́n á mú àárẹ̀ wá kálukú wa ń fi àgbo kálukú wa ń sáré nínú oòrùn pé wọ́n ní ooru ló kápá rẹ̀ àwa ń fi ìyà jẹra wa láì tí ìwọ jahannama à ń pàṣẹ jahannama ayé. فلا خير في العيش بعد الكبر. ìgbà kan wa ní ẹ fomi yọnu torí yọrọ àsọba yọrọ ń bọ̀ bó lọ wí jèrè. إذا ما كبرت omi eníyọ àti eérú. وبان الشباب. فلا خير في العيش بعد الكبر. ọlọ́run tó wá tẹ̀ wájú ọ̀ya. إلا انفروا يعذبكم عذابا أليما. إلا تنفروا ọ̀fọ̀tà o. يعذبكم عذابا أليما. إلا تنفروا يعذبكم عذابا أليما. nùnú wà ń bẹ̀ nùnú sàkínà tó bá ti wá tẹ̀lé láò àwọn àsọdí iṣẹ́ dààmú olólùfí jẹ́ ilà. إلا تنفروا. àwọn fọ̀ sí wọ́wọ́ ńlá tẹ̀ bá ní ẹ̀ ní ṣùgbọ́n ilà tanfiru. إلا تنفروا يعذبكم عذابا أليما. ilà takharuju tẹ̀ bá kọ̀
jáde tẹ̀lé ànábì Muhammad tẹ́ kọ̀ tẹ́ tẹ̀lé Muhammad. يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا ولا تضروه شيئا والله على كل شيء قدير والله على كل شيء قدير. Ọlọ́run ní tẹ́ ẹ bá kọ̀ illa tanfiru tẹ́ ẹ kọ̀ tẹ́lẹ̀ ní jáde pẹ̀lú ọ̀sẹ̀ ńlá anabi Muhammad. yu'adhibukum adhaban alima. Sharifuddin إلا تنفروا يعذبكم عذابا أليما. إلا تنفروا يعذبكم عذابا أليما. إلا تنفروا يعذبكم عذابا أليما. ayọ̀ tanunu kan kó lókè yóò wá di nunu zal adhabani alima. إلا تنفروا يعذبكم عذابا أليما. Ọlọ́run tẹ̀ wá lẹ̀ ní tẹ̀lé èmi ni mo rán níṣẹ́ yu'adhibukum Ọlọ́run tó dá yín yóò fi ìyà jẹ yín adhaban alima ìyà tó lè lẹ́jẹ̀ jẹ̀mọ́ bẹ́ẹ̀ báyìí lè padà lẹ́yìn ẹ̀yìn tó lọ́n bá ní máa jẹ́ aṣíwájú ìyà ni ó jẹ́ o. Allahu Akbar. Allahu Akbar. Àyà tó sọ ni pété bá lẹ̀ ní jáde ẹ mọ́ lójú ogun ogun ó sì wá báyìí nílé. ويستبدل قوما غيركم ولا تضروه شيئا. Ọlọ́run nígbà náà ويستبدل قوما غيركم Ọlọ́run lọ mú ẹjọ́ mi wá tí ò ní jo ẹ̀yin wèrè wọ̀nyí. ṣèbẹ́yìn ò tán bẹ́ẹ̀ bá lẹ̀ lójú ogun pẹ̀lú ànábì mọ́ Ọlọ́run wá mú ẹ tí ò máa jagun ní ẹ̀yìn rẹ̀ wá. Ẹ wọ Ọlọ́run fa ẹ wọ Ọlọ́run fa. Wallahu ala wala tadurru shay'an wala tadurru shay'an. Ọlọ́run nígbà náà tí n bá ti yà yín lẹ́yìn rẹ̀ la tadurru shay'an ẹ̀ lè fara nípa. àwọn sàmì lọ́lọ́run bá wí o àtàwọn tí wọ́n bá ànábì láyé tí wọ́n láwọn ò ṣe mọ́ àwọn ọ̀lẹ tí wọ́n láwọn ò jagun wọ́n lọ́wọ́ tọ́jú rúù ṣẹ̀yà ẹ̀ lára tẹ́ ẹ lè fi ní ẹ̀ lára tẹ́ ẹ lè fi ní toró jíṣẹ́ mi ni mo rán níṣẹ́ bá ti kún lọ́wọ́ pẹ̀lú gbogbo tí ó fi jíṣẹ́ náà. Wallahu ala kulli shay'in qadirun. Wallahu ala kulli shay'in qadir. dájúdájú Ọlọ́run ọba tó lágbára lórí gbogbo nǹkan ni ẹ jẹ́ wá lọ bí tí ó ti yé wa tiwa illa tansuruhu. illa tanfiru padà sókè. Illa tanfiru. Ọlọ́run bá nàró ẹnìkan níra yín ó sì sẹ́lọ̀ ló bá lówó ẹ̀gbọ́n dáadáa báyìí ẹ wọlé níjà bọ̀dá mo fẹ́ sinmi lọ́lé ọkọ náà mi ò lè wá ń tèmi o n lè máa kó bẹ́rẹ́ fọmọ tí mo jù lọ yóò àdìbò kan
àdáàbànà ẹ jẹ páànù yà. إلا تنفروا يعذبكم عذابا أليما. tẹ̀bálẹ̀ ẹ̀ bá ṣe ẹ̀ tó lọ ń yàn fún yín ló bá dé ló bá kọ́lé family house ọlọ́àní sunbẹ́ àyà kú sí lè mẹ́rẹ́ǹtì níbẹ̀ náà lẹ́ẹ̀ kú sí. ìyá tẹ́ jẹ̀nu pé nírà lómi tẹ́ nàka sí ebi ni ó pààrọ̀ yín kú. ويستبدل قوما غيركم. ọlọ́wọ́ á kó àwọn ará àtàwá tí wọ́n máa jẹ gbádùn ọlọ́run pààrọ̀ yín nù o nínú ọ̀ràn yín ará àtọ́ máa jẹ dẹ́mì wọ́n máa bu ata tí bá ń lò lórí wàá kún ará àta lẹ́yìn wọ́n máa bu ata ẹ̀yin ó máa nàgà ebi ni ó pa yín kú torí kí ni ẹ ti rí lọ́mọdé ẹ̀ ń là á kọ́ ọmọ lórí bẹ́ẹ̀ bá sàgbà ya rẹ̀ ń kọ́ àlàyé yín ò dáa. ويستبدل قوما غيركم. bẹ́ẹ̀ bá tún tafsir tẹ́ bá tún Quran ẹ̀ dá padà wá sí ti ń ṣẹlẹ̀ láyé. ويستبدل قوما غيركم. ọmọ ìyá yín wá di gómìnà ó di sẹ́nẹ́tò di nǹkan lẹ́bàá family meeting ní níbẹ̀ tí ìparí ìjọba lẹ̀ ní rówó náà san. La ilaha illallah. ẹ̀yin tá a bá dín ipò tẹ̀ tí èèyàn kan. ويستبدل قوما غيركم. yóò máa ra àgbò fáwọn ará àta wọ́n máa ní wọn ò pàgbó lé wọn ẹ má ti máa bu olówó mi ilé wọn náà sọpọ́tì olówó mi ìkànnì ẹ bí o bá tọ́jú wọn kò lè fún ọ lóúnjẹ torí wọn fẹ́ kó sórí ire. ويستبدل قوما غيركم. ẹ máa nínú fámìlì ó ràn mọ̀kàn mọ́kà ó gbọ́ mọ̀kàn ṣiṣẹ́ àwọn tí ó sọ̀tẹ̀ nù ẹ̀ ń tẹ̀sílẹ̀ sọ̀tẹ̀ ẹ má jìyà yín lọ. ويستبدل قوما غيركم. Yorùbá sì pòwe ó ní akórìíra ò ní yó gbogbo akórìíra ebi ni ó pa akórìíra ẹ mọ̀ tún máa akórìíra ẹni tìbí tọ́lọ̀ ń ṣoore fún tí ò tẹ́ lọ́rùn. La ilaha illallah. Ọlọ́run lọ́ọ́ bínú ní àbó oore tó ṣe tọ́ lóore òfìtì ẹnìkan ìwọ tó fìtì ní òye ọ̀. ويستبدل قوما غيركم. ولا تضروه شيئا. ẹ wá lè nílà lẹ́yìn kó tún gbé jíìpù wá family house kó na ẹsẹ̀ kan lẹ̀kẹ́ mọ́ bàtà rẹ̀ kò máa ní àǹtí mi ńkọ́ èyí sáré bòde bàbá mi ọkọ̀ ọjọ́ mẹ́ta gbì 1 million láwájá ńkọ́ àǹtí bọ̀dá ọkọ̀ kan bọ̀ lọ́tún la ẹ̀yin lẹ ní sẹ́lẹ̀ tí ẹ dúró lọ́ọ̀kan ẹkún lẹ̀ sùnsùn jọ náà torí ẹ̀ lè fara ní erin ń lọ ọmọ àgbẹ̀ ń tàka bàbá ta ló fọkọ́ pé rírí. ولا تضروه شيئا. tí bá sì ń bọ́ family house ó ti mọ irú wèrè tí wọ́n bímọ yóò ti kó mọ̀pó 8 lọ́wọ́ sáàsì 15 ولا àtàwọn iní igẹ̀ bí ọpọ́n. تضروه شيئا. kó tó bọ́ọ̀lẹ̀ wọ́n kàn máa da àwọn agbanilúlẹ̀ bí àkàrà àwọn kílàngò wọ́n máa yẹn wọ́n máa bọ̀ alẹ́ dẹ́nu òǹfọ̀lọ́pàá àhàlẹ̀ sọ̀rọ̀ àwọn tí wọ́n ga ju mọ́tò lọ kó gbé ọ lọ bí tí wọ́n ti ní rí ọmọ. ولا تضروه شيئا. ولا تضروه شيئا. fútí ó lè wá lè fara ní torí pé kí ni kándídéètì ọlọ́run ọba ní. لا إله إلا الله. ká lè fara ní. والله على كل شيء قدير. إلا تنصروه. tẹ́wọ́lẹ̀ ẹ̀ràn Muhammad ilà tanzuruhu tẹ́wọ́ á ṣe mítìnì tẹ̀lé ẹ̀kún ànábì lọ́mọ ẹ̀ ní ìránṣẹ́ mọ́. فقد نصره الله. الله. ọlọ́run ní èmi aláwọ̀ fúnra mi kọ́dínà sára o ọlọ́run ti ránṣẹ́ mọ́jẹ̀mú tó yẹ kó wà lọ́kàn àwọn àfáàní tí wọ́n fi máa sòdodo. tó o bá ti dúró lórí pé tí lágbájá ò bá ṣe mọ́ ọlọ́run òfin mi lẹ̀ ọ̀ pàdé aláàánú mi. Allahu akbar. Allahu akbar. إذ أخرجه الذين كفروا ثانية ثانية اثنين إذا
ثاني اثنين إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. ibi ìjìrá ni àwa dà Nábì láàmú fà. إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. إذ أخرجه الذين كفروا ثاني اثنين. Ọlọ́run ẹ wá ilé tanzuru tẹ́ bá yọwọ́ yín tẹ́ lẹ́ràn Nábì ṣe mọ́. فقد نصره الله. Ọlọ́run tó dáa ti ràn ṣe ọ̀nà tọ̀dọ̀ rẹ ló dì ọ̀nà tọ̀dọ̀ Ọlọ́run sì sí kalẹ̀. àbí èmi làwọn bá ṣe fún ọtọ fílọ̀ ní fún ní jákà sígbà táwọn òde kí ni ń já àní fún yín ní nǹkan o kò sí jákà lọ́dún ni kí ló dé ọ ṣàdúrà fún mi lásùbà àmọ́ ọ wù ṣùgbọ́n lọ́ọ́ sì ṣe fún ọ. إلا تنصروه. ẹ̀yin àfa ẹ lọ fi ọkàn balẹ̀ bẹ́ẹ̀ nìkan bá lòun ò ṣe mọ́ Ọlọ́run ó ṣe. فقد نصره الله. إلا تنصروه فقد نصره الله. jẹ́mọ́ nígbà tí Mẹ́kà tú torí Mẹ́kà tú Mẹ́kà tú kò sí tó kù ní Mẹ́kà mọ́ ẹ̀gbọ́ kò sẹ́kù ẹnìkankan ẹ̀gbọ́ illa man kana mahbusan aw marido aw ajiza àwọn mẹ́ta tó kù dán náà nù ẹni tí a kápá tí a fún ní tí ọ̀ ní bóde jáde kárí ọ aw marido àbálà rẹ̀ aw ajiza abẹ́ni tó fẹ́ lọ tí ò tiẹ̀ lágbára ti lọ àwọn mẹ́ta tó kù nù ìran mẹ́ta wà láàrin mẹ́rin ó kù anabi Muhammad ó kù Abubakar ó kù Suhaib sọd ya ba Suhaib ese Suhaib ó kù náà ọdún mélòó bá anabi Muhammad Sidi Ali Abubakar Suhaib àwọn mẹ́rin ṣùgbọ́n sẹ́wọ̀n pé wọ́n ti ń plan ìjìrá láti Zul Hijja ni kó tó wà lónìí Rabiul Awwal wọ́n ti ń plan ìjìrá àrẹ́mi ti sọ pé àá lọ níjọ́ tó ti ní àá lọ ní Abubakar ó ti lọ rà kún omi méjì pé ọlọ́mọ bẹ̀ ọ́ ń jẹ́ tí ànábì ò bá lọ èmi ni ọjọ́ ń tẹ̀lé èyàn máa bẹ̀ náà kó wà nínú àwọn ẹ̀sà oríire ni ṣùgbọ́n fún rẹ̀ ní máa fún ràkúnmí lóúnjẹ àgbàdo sì ní fún ọ àgbàdo àbí ọkà bàbà àbí jéró àwọn anìkílódé ó ní rìn tààrin ó jìnnà kí wọ́n lè bá a lágbára lójú ọ̀nà wọ́n fẹ́ bun àfa àlọ́kọ̀ wọ́n wá fún lè jẹ́ ń taari ọba tiẹ̀ jẹ́nu tí wọ́n fẹ́ sẹ́sẹ́ búrẹ́kì òun náà yà á nasẹ́ lẹ̀ ó tó ese kò mà dúró mọ́ igi. إذ أخرجه الذين كفروا ثاني اثنين. ó ti mọ̀ pé ó fẹ́ rí pẹ̀lú ànábì ó wá prepare nǹkan ọ̀gùn tó dáa tábà pọ̀ fáníkan fún ẹni tó dáa. njọ́tọ́ lọ wá ní ká ànábì ó jáde ó wá ní Jibril lèmi àti tani ó ní Ọlọ́run sọ pé ìwọ àti Abubakar n ló bí orin tó o bá ti sọnù mo fún ọ ní orin kan tó o bá ti sọnù Abubakar wa bú ẹkún
ورد الكتاب من الحبيب بأنه سيزورني فاستعبرت أجفاني. Abubakar olùgbà tí mo gba tírà tí mo gba ìpè. ورد الكتاب من الحبيب بأنه Anabi Muhammad. سيزورني Nígbà wá kí mi sílé. فاستعبرت أجفاني. Olùtùbí sì ń dá mi. Àṣekọ́rẹ́ tó ju ọ̀nà tó wá kí ọ lé. Ó yẹ kó mọ̀ níyì. الله. Mo lọ ní tó gbà lálejò sí. Àdúrà tó ṣe pé njọ́ tí o bá travel. Ọlọ́run jẹ́ ó ṣèmi ní ó ṣe kí ni. نتلي. Ní tẹ̀lé. Ọlọ́run ni mo gbà bẹ́ẹ̀ náà. هجم السرور علي حتى أنه Ó ní ìdùnnú jálù mí lójijì. La ilaha illallah. حتى أنه من فرق ما قد سرني أبكاني. Ó ní pé níbi tó pa mí lẹ́rìn-ín títí ń dùn mí pé mo ń ba anabi travel anabi wa tún ní bá mi travel àbùká ní wọn padà tún pa mí lẹ́kún pé yéé mo mọ̀ sórí ire àti tó rẹ bá tó rẹ ẹkún lè yàn mọ́ sun bíjọ́ tí mo lọ́ọ́ lọ́ mọ́kà ọbú ẹkún ni. mi ò fọ́rọ̀ tì mọ́. ìgbà lọ wá họ pé kọ́dí sọ̀rọ̀ ní àbùká ní. àṣé bí nǹkan bá dùn mọ́ yàn parí tán ẹkún lè yàn máa sun. mi ò fọ́rọ̀ tì mọ́. kọ́dí sọ̀rọ̀ ní àbùká ní. níbi tí nǹkan náà lágbàdé máa ń sẹ́rìnrà ní n tó ti dùn mọ́ mi tẹ́lẹ̀ àbùká ní wọ́n tún pa mí lẹ́kún. yà àìnù sọ̀rọ̀ dẹ́mọ̀rù ìndẹ́kì àdàtà. ya àìnù ìwọ ojú. sọ̀rọ̀ dẹ́mọ̀rù. àdámùú kọ́mọ dàmí kọ́mọ sunkún. ìndẹ́kì àdàtà. sọ̀rọ̀ ìndákì àdà sọ̀rọ̀ àdàtà ìndákì. ayagunla. yà àìnù sọ̀rọ̀ dẹ́mọ̀rù ìndẹ́kì àdàtà. ìwọ ojú àdámùú Naam. kọ́ dàmí kọ́ sunkún sọ̀rọ̀ Ada. ìndákì. Naam. ó ti di àṣà fún ọ. ọ lè má sùn bàbá náà mi. tabukina min farahin wa min ahzani. tabukina min farahin wa min ahzani. mo lọ bàbá náà yìí. ya ainu sara damu indaki adatan. Abubakar wa ń sun ẹkún pé ìwọ ojú kọ́ dàbí mà ti di àṣà fún ẹ. tabukina min farahin wa min ahzani. wọ́n ní wo ojú tó bá rí nǹkan farahin tó rí nǹkan tó dùn mọ́ ọ́ dà mí wà mí àhàzáni tó tún kàbànújẹ́ ọ́ tún dà mí àṣẹ ojú ni kò dà mí má sunkún má kùnrin ojú. tabukina min farahin wa min ahzani. Abubakar ó wá bẹ̀ náà jẹ́ ń lè tẹ̀lé Muhammad níjọ́ tó lóun ní kó jáde ọlọ́run ní wọ́tọ̀ ọbẹ̀ lọ́nà ni mà tẹ̀lé bí tí mo wá bá dé ó wá ti ra ẹṣin ràkúnmí tí wọ́n gùn láti oṣù mẹ́ta títí pé òun bá nàbì travel ló ti rà á ẹ̀ ń fún àǹfààní tí ò dáa ẹ wá ní kò ló pẹ́ ṣe tó lálàáfíà lẹ́ fún ni aṣọ tó ti gbó kọ lọ́wọ́ ọlọ́run lẹ́ fún ẹ wá ní ẹ̀ ń lòkù lóní aṣọ tí wọn náà farò kéńgbé àti ẹ̀gẹ́ tán ìyàwó rẹ̀ ṣe méjì nìkan ọ̀gbọ̀dọ̀ wọ ọmọ tó wà fẹ́ sórí ibú. ya ainu sara damu. parí ẹ̀. Naam. إذ أخرجه الذين كفروا. Baba, ثاني. n ta fẹ́ sọ lónìí ìwọ̀nba ìṣẹ́jú tó kù fún mi n ta fẹ́ sọ gbẹ̀yìn báyìí lè ní owó ó yẹ kó ní àáfàá tí ó máa tẹ̀lé ká ó yẹ kó ní àáfàá kan ṣé wàá sílẹ̀ ń lọ jíìpù mi ní ẹgbẹ́ kọ̀ yín kalẹ̀
ẹja jọ wà nínú mọ́tò mo fẹ́ dúró kí wọ́n rí yín bóun ló sọ wọn pé tàlàjì àgbà sí Sheikh Adam náà. ثاني اثنين إذ أخرجه الذين كفروا ثاني اثنين. nígbà tí àwọn kèfèrí tí wọ́n lé ànábì jáde ثاني اثنين wí dáadáa. ثاني اثنين إذ أخرجه الذين كفروا ثاني اثنين. àwọn kèfèrí wá lé jáde ṣèwọ́n ti lọ sí Taif ó lọ Taif lákọ̀ọ́kọ́ ẹ̀gbọ́n dáadáa wọ́n lé jáde nígbà kejì Sinaini àmọ́ èèyàn méjì ló jọ tíráfù níjọ́ náà lọ́hùn. إذ هما في الغار ìdíwùmá. إذ هما في الغار. Hajjal Majid àmọ́ kí wọ́n tó dénú kòtò ńkọ́ ó sáà ní ntòsílẹ̀ kí wọ́n tó dénú kòtò tún wà lóde Ọlọ́run bá lé lọ ni tó rárá mi ò jòkó mọ́. إذ أخرجه الذين ìdíwùmá إذ هما في الغار. Garusaur نعم. ẹ gbọ́ òkè ń bẹ lọ́tọ̀ ihò tó wà lórí ẹ̀ ń bẹ lọ́tọ̀ ẹ gbọ́ dáadáa Jabal lòkè ihò tí a kó sí oní garu yìí abẹ́ẹ̀kọ́ yẹn ni òkè méjì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ́nà lọ Hunain wà ń bẹ òkè ńlọ náà Ànábì wa ti si orí òkè gùn kátẹ tó débẹ̀ àwa ń lọ Ànábì súnlẹ̀ Abubakar mọ́júmọ́ ni torí ìdájí ni wọ́n fi lọ ó wá súnlẹ̀ Abubakar mọ́júmọ́ ni. إذ هما في الغار. lára ọmọ tó bá lọ́dọ̀ rẹ̀ ti ń ṣe Àìṣà tó padà fẹ́hùn ó wà lára ọmọ tí ń ṣe lọ́wọ́ ńjọ́ náà má fojú di obìnrin kan ó lè dàgbà bọ́ nínú ìgbà. ọmọ tí wọn lọ́nbọ̀ dígà tán pé lọ jòkó bóyá oní padà máa fún ọ ní ìkó tó bá fẹ́ yóò gba orí rẹ̀ tí ń dẹ̀hùn. إذ هما في الغار. torí Ọlọ́run fún ọkùnrin lágbára láti ṣe ọkọ di bí 70-75 ọwà ní 30 ọlọ́mọ kan kéré gbọ́tọ̀ bẹ̀ pé 70 ọmọdún tó náà ti dà ní bóyá ọlọ́pàá fẹ́ kàn yẹn tí ó ra aṣọ síkú rẹ̀. إذ هما في الغار. ọwọ́ dìde bàbá ní ìbí Abubakar ó wá ní wà nẹ́bí dákun mo fẹ́ ká ṣe kinní kan ànábì àmọ́ gbàmọ̀ràn yín ní àmọ́ gbàmọ̀ràn àwa àfa ẹja àmọ́ gbàmọ̀ràn àwa nìkan ká gbọ́ tán shut up èmi tí mo kéwú bàbá kéwú ńkọ́ ọ̀tọ̀ ní kí ọ̀tọ̀ ńlá ká yìí àlórí rẹ̀ ò pé ọmọ yìí rẹ sọ kọ́kọ́ mọ̀ búra mọ́ ọwọ́ akọ kéwú ṣé kéwú lórí rẹ̀ tí ò pé ni àbò lọ wí jèrè. إذ هما في الغار. ọwọ́ wa ní títí ọ̀fẹ́ tọ̀ ọmọ kan ní àánàkùnmọ́lá ẹ̀ bá bọ́ sẹ́gbẹ̀ gbòde ó ní kí ni ojú òrírí ọkọ̀ fáwọn kọjá ẹ lẹ́ àfà ẹ paramọ́ èyí ò mọ̀ dáa wọ́n ti sọ fún ọ tó ọ̀gbọ́ kọ́ tó tẹ́lẹ̀ ọjà mọ́ bó lọ wí jèrè. إذ هما في الغار. ọmọdé okùn ṣòkòtò rẹ wá dókun ọmọ kí wá ní káì ọlọ́ọ̀ káì ó wá dójọ́ gbé síwájú ó wá yà tán ẹnìkan wá rápò wá ẹ̀ka ṣòkòtò wọnú إذ هما في الغار. إذ هما في الغار. Abubakar wa ní já ṣe kinní kan ó ní mọ̀jà dẹ ẹsẹ̀ dé lẹ́rìn Ànábì ní kí ló dé ó ní wọ́n tẹ̀sí ẹsẹ̀ wa ẹnìkan bẹ tí kò ní Abdullahi wọn ò lè gun ràkún mi kúrò nínú ìlú òun ní tọ̀ wọ́n sọ́nà òun ló mọ̀nà Madina wọn ni tó bá di ọ̀tún la wá kó ràkún mi pàdé wa Allah. àṣìṣe yẹn bá fẹ́ bòde láàrin ọ̀tá ọ̀ ní sọ̀sọ́ ọwọ́ ń dágbére gbé jíìpù ọ̀gùn taxi ni wọ́n ti lọ fọ ọkọ̀ pàdé rẹ̀ níbi tí ọkàn rẹ̀ ti balẹ̀ wọ́n lù ọ́ pa Ànábì jáde kúfìyà ní jẹ́ẹ́jẹ́ wọ́n wá forí ẹsẹ̀ lélẹ̀ Abubakar ló wá wà lẹ́yìn ẹni kí ló dé wọ́n wá ń pojú ẹsẹ̀ Ànábì rẹ̀ wọ́n ń parẹ́ wọ́n Allahu Akbar Allah. bó lọ wí. إذ هما في الغار. wọ́n wá rìn tán
ẹ mọ tó ṣẹlẹ̀ àárọ̀ mọ́kànlá yóò wá sáré lọ́wájú fíàm yóò tún sáré lẹ́yìn Ànábì ní sí òsì olówà yóò tún lọ nugbó yóò tún jáde Ànábì ní kí ló dé ó ní mo tún jẹ́ mọ́ ẹgbàá wájú lọ wọ́n lè lé ambush fún wa tí a bá fẹ́ lẹ̀ nǹkan mọ́ níwájú kó kọ́kọ́ bà mí ná wọ́n tó jẹ́ máa lẹ́yìn wọ́n lè máa wá wa wọ́n lè máa tírèsì wa kí wọ́n fẹ́ ju àpáta látẹ̀yìn kó lè bá a bá ń lórí wọ́n tó jẹ́ máa lọ ọ̀tún wọ́n lè fẹ́ lẹ̀ nǹkan Ànábì ní kí ló dé ó ní kí ni ò dé ó ní ń tún síbi lè yọ tí nǹkan báyìí lè sí ọ lónìí tá a travel kọ́ dáhàbà dínà lẹ̀ ẹ̀sìn Ọlọ́run parí láyé nù. àsọyẹ bẹ́ẹ̀ bá tiẹ̀ lówó kẹ́ẹ̀dù ẹ̀mí àwọn àáfàá tọ́lọ́run bá kó tì í. ìrìhùnmá fìlìgárì. ẹ lọ bá àáfàá ńlẹ ẹ lọ fúnpa fún un sí fúnpa àwọn ọ̀gá kílẹ̀ ní kí wọ́n máa jẹ wíìtì ní àpò rẹ̀ 10 ni yóò jí sí Ọlọ́run dáadáa. ẹgbà yẹn láàfà ń sí gèètì tó ń ṣe gèètì mánu ẹ tún wá ní ó kírun sáfù ẹ wá ló sì rún kí iṣẹ́ ti pọ̀jù owó lọ. wọ́n tún ní mọ̀ sẹ́kù wọ́n tún ní kọ́ mọ̀ ń kéwù àfa ẹ̀yanu sókè mi gbọ́n tẹ̀ ń wí nínú yàrá ó náà tún kọ́ ọmọ lọ skul fún wọn láàárọ̀ ẹ jọ ìjọ sáré bá ń kó wọn lọ ẹ wá lọ́mọ fẹ́ẹ̀lì yóò fẹ́ẹ̀lì. إذ يقول لصاحبه لا تحزن. ẹ tí wàá gbọ́ nǹkan kan sẹ́. Naam. a fẹ́ wọnú àwọn adébí òkè àkọ́kọ́ tí wọ́n sì nà lọ òkè bá ní ànábì kú olórí mi o ó sọ̀rọ̀ jákè kú olórí mi mọ̀jẹ̀ ó pọ̀ sórí mi kí n mọ̀ wọ́n náà kì í àmọ́ ó wá lé ànábì òkè kejì wá ń pè é sì nà tẹ́lẹ̀ ní ọ̀dọ̀ mi lẹ́ ń bọ̀ ẹ máa bọ̀. àfa ló mọ̀ sí wá síwájú tààrà ní ó kẹrù wọn ò tún rẹ́rìn mọ́ lọ́ọ́ ìdẹ̀hùn. إذ هما في الغار. àfa omi tí ó sọ Kùránì kà kò rí ó wá ló dalẹ̀ kí ó sọ́jú tààrẹ njọ́ tó ọmọ bẹ̀rẹ̀ alibati ó ní ẹ máa tọ̀lé ẹ lórí mo mọ̀ pé ẹ̀ ní jésù olórí ibú ẹ ti ń pọ̀ ló bá lé lọ ọtí lé kẹ lọ nù òkè ń lé ìkẹ lọ òun ni ò bá gba yípa nẹ́bí gorí rẹ ó sì kó sínú kòtò àmọ́ lé ẹ̀ nígbà ìgbà yìí lónìí ẹ̀ gbà yìí. إذ يقول لصاحبه لا تحزن. ẹ dẹ́kun káráyè gúnlẹ̀ àwọn afẹ́ wọnú kòtò. Naam. Hajj Majid wọ́n wọnú kòtò tó baba pupa ó kọ́ tó gbà lónìí nù ẹ̀rígbọ́n ló gbà jù láàrin. إذ يقول لصاحبه لا تحزن. kódà níbi tó ọ̀pọ̀ àjọ arójò lọ. إن الله معنا. jẹ̀mọ́ àwọn dẹnu kòtò ànábì wọ́n fẹ́ wọlé gẹ́gẹ́ bí akin ṣàjáà ń bẹ fún ànábì ẹ̀gbọ́n wọn ìpè lágbájá ó ní ṣàjáà àṣàjáà ìjẹ́ akin ń bẹ fún ànábì Muhammad yóò wọlé ó kàn rà ànábì mú ni ó ní bó lọ ń lọ ní wọlé bá ànábì ní kí ló dé oníjẹ nǹkan wọlé náà ọmọ tó wà nínú kòtò yìí kó mọ lọ bù ọ jẹ bóyá kìnìún wọn bẹ tí n bá ké yé nǹkan ti san mí nù padà. dọ́tí abakar tẹ̀lé ànábì ẹ̀ tẹ̀lé mi ni gbogbo owó tó ní ló kó lọ́wọ́ tí ò kún kankan wọ́n ní kí ló dé ó ní owó lè dé ká máa náwó lọ́nà jẹ́ máa bọ̀ náà nǹkan lọ pàdé àfààní ọkọ̀ tó kàn ra gúgúrú àtẹ̀pà ó ní ẹ̀sán wo yẹn ṣe wò torí Ọlọ́run ẹ wá mú àfàà lọ múra ẹ wá ràn lóúnjẹ tó fi dé ó wá rù ó ti mọ ọdẹ káàbà kó wá dènà àṣà máa ránjẹ tó fi lọ lé ni o kò sí má sì ń bẹ gbogbo owó ló kó lọ́wọ́ àdébìíní kí ló dé ó là lè dọ́nà kó sì pé a fẹ́ táàkà owó mo tẹ̀lé ọ pẹ̀lú ẹ̀mí mi àtọwọ́ mi ni. nǹkan lè bá a fà ń lè epo tẹ́tún ní kó máa rẹ epo fún yín ẹ̀yin ẹ̀ lẹ̀ kọ́ yín ẹja jẹ́ ní ọlá Kùránì ọlá ò lọ dájọ́ síbẹ̀. àrí chẹ́ǹjì dé ẹ̀mẹ́ ẹ̀ sanwó àwọn ọlọ́kadà àwa náà wá bíi
ó dà bẹ́ẹ̀ bá sanwó wa à ń lọ mọ́ lọ́lé rẹ̀ bó lọ wí jẹ́. إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. ṣé wàá rí aṣáájú ọmọ jẹ́ Abubakar bí wọ́n ṣe ń gbọ́ gìrì ẹsẹ̀ ó bá bu ẹkún anabi ni ìkọ́ọ̀là. إذ يقول لصاحبه لا تحزن. ní sọ pé ńgbà tí ń sọ fún kejì ẹ̀ ìdí kọ́ọ̀là yakulu àtútù kọ́ọ̀là ni nígbà tó sọ fún toró ti ṣẹlẹ̀ tipẹ́ ó wá sọ fún kejì ẹ̀ lè sọ ibi yìí Abubakar لا تحزن oníkíní ń bọ̀ lẹ́rù má bànújẹ́ إن الله معنا. Ọlọ́run ń bẹ pẹ̀lú wa níbí ẹ̀yin àfáà kí lè ń bànújẹ́ fún ṣe bẹ́ẹ̀ ti lọ́lọ́ bẹ́ẹ̀ bá kọ́ tí yóò ṣàkámọ́ ẹlòmíì ò ṣe é. إن الله معنا. àti tó àyà kan sókè kẹ́ tó dé ó ní illa tanzuruhu Ọlọ́run tí ẹ bá lẹ̀ ní ìrànṣẹ́. فقد نصره الله. Ọlọ́run ti ránṣẹ́ kí ni problem yín. gbàtàwé òde à ń jẹun tọwọ́ ànánsì káàkiri kò sí nǹkan àwẹ̀ o. lockdown tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run fẹ́ fi dán olówó wò ni ó fẹ́ ká mẹ́ni tí ó gbà sí Ọlọ́run. الله أكبر. Ọlọ́run fẹ́ fojú àṣírí yín hàn ó fẹ́ tú yín láṣírí bí tẹ́lẹ̀kẹ́ ti lọ family house wọ́n ti pín 10,000 2020 wọ́n sì kọ́kọ́ yẹn bí 400 inú wọn wá ń dùn ládùúgbò àṣà jẹun ẹ̀yìn kan wá ń fòru wọlé ẹ̀ ń fòru jáde bẹ́ẹ̀ kú ayé òní mọ̀ ẹ máa sá fún wa níjẹba kú náà kàn pé àkàwá kírun sí i la. إن الله معنا. إن الله معنا. jẹ́mọ̀ lockdown tó wà níta ìwọ olówó ó kòrò wá ríngì bẹ́ẹ̀ ṣe ti ara mẹ̀kúnnù ọ̀ ìṣèyàn ọ̀ nípa tó kó tí fi ń kú lọ torí kíní yóò kú láìpẹ́ yìí o tó bá kú tẹ̀ sí àgbákò ó kú tó fi ṣe fáàrí kọ́ dánwò ládùúgbò rẹ nílùú rẹ ó kọ̀ rẹ hàn nílùú rẹ ọwọ́ adé ọwọ́ agọ́ ọkọ̀ wọ́n ní bàálù rẹ bá ó káàbọ̀. Ọlọ́run bẹ pẹ̀lú wa. فأنزل الله سكينته عليه. lójú ẹsẹ̀ ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run sì sọ̀kalẹ̀ fún àní Muhammad. وأيده بجنود لم تروها. ogun Bádàrì nù Ọlọ́run wá rán Ànábì lọ́wọ́ pẹ̀lú àwọn ọmọ ogun tí ẹ̀ fojú rí àwọn invisible ọmọ ogun bọ́lá ti sáàbù ń tiẹ̀ etí bàtẹ́lẹ̀ ọ̀kọ́ lẹ́ńpẹ́ yẹn ọ̀dọ̀ àmì ló ti sáàbù lókìtì pupa chief imam lókìtì pupa ń jẹ́ ọmọ owó àlọ́ ní bá dúró lẹ́nu ọ̀nà ẹ̀ka from where ní bá sáré bọ̀ my father my monito ìmọ̀ mo sójà ni òun náà ti ṣe keep mu ni ní rìn yẹ ní jọ́ọ̀gì ìmọ̀ mu ni kàmọ́dé ọtí di àmì. وأيده بجنود لم تروها. Ọlọ́run wa kún lọ pẹ̀lú ọmọ ogun tẹ́ ẹ̀ lè fojú rí. وجعل كلمة الذين كفروا السفلى. Ọlọ́run wa mú gbóló àwọn kèfèrí ó sọ di nǹkan lẹ́lẹ̀ ó tọ̀nà ẹ̀ dáhùn gbogbo lérí wọn ó sọ di nǹkan lẹ́lẹ̀ gbogbo gbóló wọn ó parí ẹ̀ náà parẹ́. وكلمة الله هي العليا. gbólóhùn tọ́lọ́ ìyàlẹ̀ ó ní ẹ̀ òní ó wà lókè tí ó máa ga lọ. والله عزيز حكيم. والله عزيز حكيم. dájú sákà Ọlọ́run ọba tó wọ́n ni ọba tó wọ́n ọba tó lé kókókó ní ẹ̀lẹ́ irú Ọlọ́run ò sí Hakim ọ̀jọ̀gbọ́n ni the professor of all professors ọba tí ẹ̀lẹ́ irú ẹ̀ ni gbogbo nǹkan rẹ ló perfect gbogbo nǹkan táwọn ẹ̀dá bá ṣe ìtọ́lọ́ba ni ó bá mu ni àmọ́ Ọlọ́run kò sí nǹkan rẹ tí ò bá mu. وكلمة الله هي العليا. والله
azizun hakim. Abubakar bó ṣe sin ànábì lẹ́gbọ́n ẹ̀ a máa bọ́rọ̀ yòókù lọ kí wọ́n ló tún ṣẹlẹ̀ tòró tún ni tó tún ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ejò bùjẹ ejò bùjẹ nínú sa ejò padà gejẹ kódà níwájú òkèun gbàtà ànábì tu tó tu oró nkalẹ̀ tí ó hù bí èèyàn ló ṣe hù èmi ni ejò gejẹ nínú kòtò kí ló dé tẹ̀yìn àwọn afáàjẹ n ta fẹ́ tírìtì nu ìyẹn bọ ọkọ ọmọ ní kéwú ó mọ̀ pé olówó ni ọ ọjọ́ wòlúmọ̀kọ́ ajé ọjọ́ dùnú fún un á ọ̀n tọrọ bínú ọlọ́run ó yẹ kí wọ́n mọ wòlímọ̀ ọmọ olówó lọ́tọ̀ pé àfà bẹ̀rẹ̀ tó wù ọ lónìí ọmọ mi di àfà sọ́ọ̀tì lọ mọ́kà mo sanwó mọ́kà kí lọ́ọ́ tún tí ì ní mọ́tò mọ́rọ́ ọkọ̀ fún ọ dákun torí ọlọ́ èló lélẹ́yìn nínú owó tẹ̀ fi ń ṣòfò ọ̀parí ilé àfáàtì àfáà kọ́mọ rẹ̀ ń ké yọ nílé mẹ̀rẹ́ǹtì ẹ wá bíyà nílé mẹ̀rẹ́ǹtì kò wá dé nílé ńjọ́ náà ọ̀ lówó ń tọ́ ló yẹ kó kọ́kọ́rọ́ fún pé mo dùn ọ́nú lónìí tọ́rọ́ ti dùn wọ́n náà nú pẹ̀lú kùránì. wa kalimatullahi hiyal ulya. ìgbà lọ́wọ́ gbé kùránì wájú bí àti ọ̀nla ọ̀wá ń gba kéwú fúnra rẹ̀ ṣé wọ́n lọ kọ́ ń kéwú aláìní kan ṣe ọtún wa yẹn kọmitì kan máa ka owó àfàyẹsẹ wa rán yàn pé ẹ bá ń jí díẹ̀ ẹ wá lórí làáfà bí ò jí ẹ fún ó yà yẹn nu kọmitì pé ẹ jí ẹ dákun ẹ̀yin lẹ kọ́ mọ́sálásí ẹ fi lè má mú sí wọ́n tún lè jẹ́ ọmọ olùdẹ̀ tó wá yàn yàn tí sẹ́yìn lówó tẹ̀ tún ṣe ni àfẹ́mọ̀ye tá a pa ọ fún mẹ́ǹtẹ́nánsì bẹ́ẹ̀ bá yàn sẹ́yìn ní mẹ́ǹtẹ́nì ẹ̀ tó wá ń gbowó rẹ alifati ànàkùn òun sì ló kọ́ ọmọ nké tí wọ́n ká ké lójú agbo wọ́n ti wá lọ yàn tó kọ́ ẹ̀sẹ̀ ní Ghana ẹ̀yin wá dúró tẹ̀wọ̀n owó hàn bí ajá báńkì afa àyàrá dáná ẹ̀ máa na sọ ọmọ lápò tí wàá pín ẹlẹ́yìn agbo àyàkó àdàkò ń tiẹ̀ ẹ̀ wá lẹ́ẹ̀ta ẹ̀ níta ẹ̀yin lẹ kọ́ àfa lọ́gbọ́nkọ́gbọ́n torí ẹ̀ ní wọ́n lára ẹni wọ́n lára Abubakar ó fowó rẹ̀ sin ànábì ó tún fi ẹ̀mí rẹ̀ tẹ̀lé kò pé owó nìlọ́mọ náà ó tún gbé ẹ̀mí tẹ̀lé owó tún wá ló tí wọ́n wá jẹ́ tí wọ́n tún dìfẹ́ǹdì ẹ̀ nínú àjò tí wọ́n wà bó ṣe yẹ kó rí nìyẹn o Ọlọ́run gbàdúrà wa àmín ṣàánú wa àmín àrùn tó gbòde Ọlọ́run là wá ń bẹ̀ o Ọlọ́run bá a lé lọ kábíyèsí ọlọ́fà mọ́dàlá mọ̀ rí wọn rú Ọlọ́run bá a mójútó wọn la ilaha illallah gbogbo òjòyè àwọn ọba tá a jọ ṣe ẹ̀yin tẹ́ ń wà lókèrè nílé òkèrè ẹ̀yin tẹ́ ń wà ní gbogbo tẹ́ wà ọlọ́njádùn àwọn òjọgbà ọlọ́mọdà ọláàmú la ilaha illallah lè ilá fi. bisimilahi rahman rahim lèyí láfínà lápapọ̀ ké fún bàbá wa ìmáàmù àgbà ọba tí ó yan òjíṣẹ́ rẹ̀ níṣẹ́ ó mọ ibi tó ń bọ̀rọ̀ dé ọlọ́run dákun bó ti wù kí ẹ̀mí bàbá ìmáàmù àgbà ogun tó ọlọ́run dákun mọ́ yọwọ́ lọ́rọ̀ wọn ọba tó bá di òní tí ogun ayé fi ń dúpẹ́ lórí àlámọ̀rí wọn ọlọ́run mọ́jì wọn parí ẹ̀ síbi ìbànújẹ́ mọ́jì wọn lò débi àbámọ̀ aburú ọlá al-Qur'an al-Karim ọlá la ilaha illallah ọba tí kì í rán ìgbìyànjú àwọn òjíṣẹ́ láre wọn láàtọ̀sán àtàárọ̀ àtòru tí wọ́n bá ìmáàmù àgbà fi gbéra wọn kalẹ̀ fọlọ́run ọlọ́run dákun mọ́jì ọ̀rọ̀ wọn ó dàrú gbogbo ń tọ́ ọ̀bùn wọn tí wọ́n fi ń ríṣẹ́ ìjẹ́ ọlọ́run bá ṣàlékún ẹ̀ jẹ́ wọn gbé dọ́jọ́ alẹ́ jẹ́ ó tún wá sẹ́kù lẹ́yìn wọn wọlé al-Qur'an al-Karim bisimilahi li ilafi bisimilahi rahman rahim li ilafi quraish ilafi imrahilata shita'i wa sayf falyabudu rabba hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين